òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi wòsàn ẹ̀ tí nídìí ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa As-Sunnah Islamic Medicine ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú tí ó sì wúwo gba ìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká bíi abatu sauda black seed oil bawlul ibli miracle in camel ìyẹn omi rànkómi hell water olive pomace oil tó jẹ́ gidi As-Sunnah mixture akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí ní As-Sunnah Islamic Medicine àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o èyí tí ó tún palẹ̀ kọ́ mọ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà káyà ọmọ dun ni ẹ̀yìn ríro tó fi mọ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè máa bọ̀ ní As-Sunnah kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara As-Sunnah Islamic Medicine wà ní Brooklyn Rise SE 231JL ní UK London telephone 07480839910 As-Sunnah Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ́ lọ́hùn. اللهم ارزقنا القناعة اللهم حببنا في صلاتك. iléeṣẹ́ aránṣọ Opulence Creation Fashion and Outfit àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú kábániránṣọ ìgbàlódé kó dúró sí ni lọ́rùn rẹ́kẹ́tẹ́ kó tún dàbí àbímọ́ni látọ̀run èwo ni káránṣọ fún ni tán kó dàbí àpò èlùbọ́ lọ́rùn ẹni kápẹ́ lọ́lọ́tọ̀ kọ́rùn orí gbárìyẹ káyì. ẹ̀bùn àmútọ̀runwá laṣọ ríran níléeṣẹ́ Opulence Creation Fashion and Outfit bí wọ́n ti ń ránṣọ ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ń rán tobìnrin kódà wọ́n ń ránṣọ fọ́ba àtijọ́yè níléeṣẹ́ Opulence Creation Fashion and Outfit àgbà ọ̀jẹ̀ lórúkọ wọn láwùjọ ẹ̀yin ọlọ́lá tó gbọ́ nípa fashion ẹ máa tètè tara ṣàṣà láti lọ sí iléeṣẹ́ Opulence Creation tó wà ní nọ́mbà 12 WO Lawal Street behind Lister Motors Ring Road Ìbàdàn 08037875943 tàbí 08096779707. Opulence Creation, it's all about outfit. اللهم ارزقنا القناعة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé Ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí díjọ́ kẹyìn Allahumma àmín ìdáwọ́lé ìwọ ọlọ́njọ́ má ṣàìjó máa yọrí sí dáadáa ọlọ́njọ́ má jẹ́ àpòfo má jẹ́ àròfo má jẹ́ àpòfo à ń bẹ ọlọ́njọ́ má jẹ́ kọ́rọ̀ ẹnì kankan wá gúnlẹ̀ sébùté òfo ọlá àti tóbi ìwọ ọlọ́run ọlá àánú ìwọ ọlọ́run nǹkan kan lè yọ máa ṣe tó máa fi dẹ́ ní òfo abẹ́ni ìpè ọlọ́njọ́ má jẹ́ àṣe ọlọ́njọ́ má bínú sí wa o àfi tóbi ìwọ ọlọ́run àfi bẹ̀wọ̀ ọlọ́run ìrìn tá máa rìn tí ìwọ ọlọ́run bá máa wá bínú sí wa pé o ò nífẹ̀ẹ́ wa mọ́ ọlọ́njọ́ má jà rìnrìn náà nǹkan kan lè yọ máa ṣe tínú wọn máa bí wọ ọlọ́run ìwọ ọlọ́run máa wá ní kẹ́yìn sí wa ọlọ́njọ́ má kẹ́yìn sí wa o má jà níta máa ṣe tó máa bí wọ ọlọ́run nú tó máa ní òfẹ́ rí wa mọ́ ọlọ́run jọ o máma já ṣe wọ́n ní èèyàn kì í rìn kórí má mì àwọn yóò bá wọ́n ní a kì í rìn kórí má mì a lọ rìnrìn kiri torí ẹ̀ máa lọ mímí kú mi o ọlọ́mọdé káwa rìn ká má já rìn fẹsẹ̀ gbá o ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ kí ló dé débi pé tí ẹ̀ wá ní jẹ́ ká ṣe sùúrù a ṣẹ̀ṣẹ̀ dé àbẹ́ẹ̀bú
àbẹ́ anybody jà ẹ̀dí sáré show anger face ṣe nísìnyí báyìí ṣe ká má sọ̀rọ̀ mọ́ lẹ fẹ́ afẹ́ ẹlẹ́bọn tó ń show anger face kọ́mẹ̀ntì síbẹ̀ pé ó fẹ́ ká sọ̀rọ̀ mọ́ àárẹ̀ dákẹ́ tó yẹ pé tó ń ṣe ẹni pé ká má sọ̀rọ̀ mọ́ wàá kọ́ síbẹ̀ pé Saheed Shittu o àfẹ́jẹ́ kò ṣe wá má sọ̀rọ̀ mọ́ àárẹ̀ ni ókè o àfúwọ́ lásàmẹ́ǹtì yẹn pé yá máa bá wa ṣe ṣé o ti gbọ́ àfúwọ́ lásàmẹ́ǹtì tá à ń ṣe pé kò máa bá wa ṣe tí wọ́n bá ti rí ṣe a máa lọ relax ṣé o ti gbọ́ kọ́lọ́ má ṣe ṣàánú wa ọlọ́run má bínú sí wa ìgbésẹ̀ wa ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ó bára yé nú ohun tá a máa ṣe tá a máa fi dé ní òfò ẹni ẹ̀kọ́ ọlọ́run jọ̀ọ́ má jà ṣe tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ní ọ̀sẹ̀ tó kọjá ká tó ṣọdún à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí pé nǹkan báyìí làfà yìí ṣe eléyìí làfà lágbájá ṣe ìtàfà làkàdónà ṣe rèé tó ń dariwo torí àwọn èèyàn parọ́ pé àwọn bú gbogbo àwọn àfà ó ti bú gbogbo àwọn àfà wọn o ohun tó ń bí àwọn nú nìyẹn o táwọn fi mú mi lọ́ta o ẹlòmí ò dẹ̀ tí wo prógrámù wa rí wọ́n ẹ̀ṣẹ̀ ń wo prógrámù wa ni débi pé ẹlòmí ẹ̀ṣẹ̀ dẹni tó ń wo prógrámù Save Your Soul wọ́n wá ń pè mí lẹ́yìn pé Saheed Shittu àjíyan pé n tó náà sọ yẹn irọ́ ni ṣùgbọ́n kí ni proof pé àwọn bàbá yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ báyìí kí ni proof gbogbo ohun tó ń sọ yìí ìwọ ló ń sọ jáde lẹ́nu ara ẹ̀ àwa o àwo ìtí ìgbà pé wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo àlàyé tí mò ń ṣe ẹlòmíín gbọ́ ni ó ní ẹ̀ ó fẹ́ fi wọ́n mèkè orúkọ ni ṣẹ́ni gbogbo bí mo ṣe ń sọ ẹlòmíín ò gbà ó yìí dúró pé Saheed Shittu wọ́n ti ròyìn ẹ̀ fún wa wọ́n ní blọ́gà ni wọ́n ní blọ́gà ni ó kàn blọ́gì wa ni oníkàlùkù wa ń sọ gbogbo ohun tó fẹ́ ọmọdé ń sọ àgbàlagbà ń sọ ọkùnrin ń sọ obìnrin ń sọ ọba ń sọ ìjòyè ń sọ wọ́n ní blọ́gì àwọn àfáà wa ní onílẹ̀ Yorùbá mo wá wòra mi wò pé ọlọ́run ohun tí màá jẹ́ ọlọ́run má má sọ mí súná tí mi ò tí wọ́n ọlọ́run ọba ò máa sọ mí ohun tí mi ò máa jẹ́ ọlọ́run jọ má máa jẹ́ ń jẹ́ kí ni fẹ́ máa blọ́ọ̀gì àwọn èèyàn fún kí ni fẹ́ jẹ́ blọ́gà fún lórí kí ni ṣé fẹ́ máa bá àwọn èèyàn jẹ́ fi jẹun ní ìwọ ọlọ́run ohun tí mi ò máa pẹ́ra mi àbí tí mi ò máa jẹ́ má máa sọ mí dì í kí làwọn pípù yìí ṣe tí mo fi dọ́rọ̀ wọn lẹ̀ tó oníkàlùkù pariwo ṣùgbọ́n tá a bá wá gbé gbogbo àwọn nǹkan tó ń ṣe jáde fẹ́yìn tẹ́ ń pariwo pé Saheed Shittu Saheed Shittu báyìí báyìí ni o báyìí báyìí ni o tá a bá máa gbé jáde fún yín ẹlòmíràn ní àtẹnumọ́ yẹn náà ló ń bí wa nú àtẹnumọ́ yẹn náà ni ó wà nù Kùránì ó mọ̀ pé Ọlọ́run tó ní kẹ́ máa tìláwà kẹ́ máa para Kùránì kẹ́ máa ka kẹ́ máa kàtúkà kẹ́ máa ka alákàtúnkà ṣé mọ̀ pé Ọlọ́run fẹ́ kẹ́ máa tẹnumọ́ náà ni Ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ máa sọ kẹ́ máa tún sọ kẹ́ máa sọ kẹ́ máa tún sọ ohun tó jẹ́ Kùránì nìyẹn kẹ́ máa para ẹ̀ kẹ́ máa mìíràn ẹ̀ kẹ́ máa yípo ẹ̀ tó bá lọ wàá tún padà wàá bá wáyé parí Kùránì tún lọ tún gbé tún máa tún kà àdẹ̀kà kankan lọ́wọ́ ìju àwọn àfáà ilẹ̀ Yorùbá lọ à ń kà wọ́n lọ́wọ́ ni à ń kà ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ̀yin là ń kà lọ́wọ́ àkàtìrà kankan mọ́ lọ́wọ́ ẹ̀yin gangan là ń kà torí ẹ̀yin gangan ẹ ti tó kà
ẹ̀yin àfa ẹlẹ́bọ ọlẹ̀ yóò bá ẹ ti tó ṣe kí ni o ẹ ti tó kà ìyẹn máa kà yín bíi tíra lọ́wọ́ yìí ni ẹ̀yin la wá ń kà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má wá bínú pé à ń kà yín lọ́wọ́ gbogbo ìbínú tẹ wá ń bí ẹ dákun mo fi títóbi ọlọ́run mo fi bẹ̀ yín mo fà ní kú ọlọ́run mo fi bẹ̀ gbogbo yín ẹ má bínú pé ẹ̀yin là ń kà torí pé ń tẹ́ ṣe là ń gbé jáde ọlọ́run bá gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbé dìde kó wá sọ story kó máa gbé gbogbo ìtàn àwọn ẹni tó ti lọ àwọn ẹni ìṣíwájú kó wá máa sọ̀rọ̀ lórí wọn àwa náà máa sọ̀rọ̀ lórí tẹ̀yìn náà torí pé àwa jọ ń gbélé ayé ni lọ́wọ́ yìí bá dẹ̀ ṣe jọ ń gbélé ayé àwọn èèyàn gbọ́dọ̀ mọ tẹ́yìn náà ń ṣe láburú táwọn èèyàn fi ń pè yín lẹ́ni ọlọ́run ẹ̀ ń ṣe ni ọlọ́run tàbá náà kì í ṣe ni ọlọ́run wọn náà ń bú yín ẹlòmíràn ní wòlíì ọlọ́run ní yín wọn ni àwọn eléyìí wòlíì ṣàìtàn ni wọn ẹ̀rọ náà ń pa wọn kì í ṣàfà wọn ni ó ti bà wọ́n jẹ́ àwọn dídí wòlíì ọlọ́run àwọn ẹni ọlọ́run tó ti lọ àwọn ẹni tọ́lọ́run bá yọ́nú sí ṣáwọn eléyìí irọ́ náà ń pa wọn kì í ṣàfà irọ́ náà ń pa wọn ni ó ń bà wọ́n jẹ́ ni o ó kàn sọ wọ́n lẹ́nu ni o ó ń pè wọ́n ní ìtàn jẹ́ ni o mo ní àwọn eléyìí onírọ́ ni wọ́n ló ń bà wọ́n jẹ́ ni tó ṣe mọ̀ pé lẹ́nìí ọ̀rọ̀ káfí bísímìlà ìdípò ọ̀fọ̀ la fẹ́ sọ ṣùgbọ́n kó tó di pé a lọ síbẹ̀ a kọ́kọ́ padà síbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun la máa kọ́kọ́ play ìyẹn part 1 ọ̀rọ̀ tí àfáà Sùlàìmọ́ Fàrúkù sọ òun rè tó sọ jáde pé látẹnu ẹ̀ ibi tó ti sọ pé kẹlọ wá ojú màálù mẹ́rìndínlógún wọ́n ní ká máa refresh brain àwọn padà àwọn èèyàn ló sọ o èmi kọ́ mo sọ o wọ́n ní pé bàbá ṣe ń lọ náà ní ká máa dá padà kí gbogbo èèyàn máa mọ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ a máa dá padà bẹ́ẹ̀ ṣe ń request yẹn a máa tún dá padà bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà làwọn máa ṣe ẹ jẹ́ ká lọ gbé láti bẹ̀ pé ṣe báwọn tẹ pè lágbà fún alẹ́ Yorùbá yín rèé àwọn tẹ ń pè ṣéwù rèé àwọn tẹ ń pè lẹ́ni Ọlọ́run rèé ẹ jẹ́ ká kọ́ gbọ́ ìtí Sùlàìmọ́ Fàrúkù sọ bísímìlà. ọ̀fẹ́ yàrá ẹni bá mi kéèkì ìgbésí ayé mi tó bá ti jà sí pé ọ̀fẹ́ ṣe ti Yorùbá ni ọbọ̀nù lànà ti Yorùbá ọ̀wọ̀ àfi ti Yorùbá ọ̀wọ̀ àfi kún àdúrà kó lè lágbára ọwọ́ abọ́sọ́jà ọmọdún màlúù mẹ́rìndínlógún ọmọbì gbàǹjà obì àbàtà mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún orógbó mẹ́rìndínlógún àmọ́kùn kankan wà fi kún nítorí àánú ìsìlámù ń ṣe mí kí ni kẹyọkẹ tó kù ń bẹ náà òun náà ni wọ́n ń pè ní àfòmá làpálàpá wọn máa pè lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn aláfòmá bòtú jẹ ọwọ́ àmú gbogbo òrò owó tà ná láyé ó tò sínú agbádá ọwọ́ àtòrò ayé rẹ̀ tó bá kó gbó kínní ìtòkò síbẹ̀ ó rówó àmẹ́ẹ̀kan ló rówó náà àmọ́tò ọba fẹ́ kó náà wọ́n lẹ́ẹ̀kan tó fẹ́ máa rí lọ bẹ́ẹ̀ ọba bá ti mọ́jú màálùú kan ó sì móbì kan ó màtàrí kan ó mọ̀lógbó kan bó ṣe tóónù tí ì tán ọwọ́ àfi àfòmọ́ àbòtú jẹ ó fi bò ó lérí bọ̀bọ́ wájú ó tán ọ̀rọ̀ sínú gò ọmọ wa fi wàrà fana makana àlíyá ọmọ fíìmù ọba ti wàrà fana makana àlíyá olóyà tí arísùkú àrọ gàdá ní kò lè makana wà. láti arísùkú àrọ gàdá ní kò lè makana. ọmọ fílò. yàtí arísùkú àrọ gàdá ní kò lè makana wàrà fana ó makana. látara kíni asitu lilayi asitu yàtí arisiku aragada mikuli makani warafana umakana ali.
tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa sẹ́yìn náà fetí ara yín gbọ́ ẹyọ kan rèé o nínú gbogbo ta fẹ́ kó jáde ẹyọ kan nìyẹn o ẹyọ kan la ìgbé jáde yẹn o látẹnu àfáà gbogbo ẹyọ kan la kọ́kọ́ gbé jáde yẹn o ara ń tà ń sọ rèé o ẹ̀yin mùsùlùmí ṣé n tó sọ yẹn ṣe gbà wọlé ẹlẹ́gbà wọlé pé ṣé n tó sọ rèé ara ń tó sọ tá à ń tèmi pariwo lé lórí nìyẹn o ara ń tó dá wàhálà lẹ́ nìyẹn o ara ń tó dá wàhálà lẹ́ nìyẹn o kọ́ wojú màálù mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún ara ń tó dá wàhálà lẹ́ nìyẹn o torí ẹlòmí wọn sọ pé Saheed Shittu ó ń bú gbogbo àwọn àǹfààní wa ń tó sọ nìyẹn tèmi fi ṣe pé àwọn eléyìí ń ṣàfà irọ́ ni wọ́n ń pa ń tó sọ nìyẹn o tèmi ṣe ń pariwo pé gbogbo eléyìí tó ń sọ yìí kò ń ṣara Islam káfọ́ amánikẹ́lẹ́ máa wojú màálù mẹ́rìndínlógún níbo ló ti kà á ṣáláàmì ló sọ bẹ́ẹ̀ ṣáláàmì ló sọ bẹ́ẹ̀ ṣẹ́kọ̀ ànábì nìyẹn òun làwa ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn ẹ̀yin ajá tẹ̀ ń tẹ̀lé wọn tẹ̀ ń dìfẹ́ǹdì wọn ẹ̀yin ọ̀dẹ̀ tẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn ṣáláàmì ló sọ bẹ́ẹ̀ ṣáláàmì ló ní kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣáláàmì ló ní ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣáláàmì ló sọ bẹ́ẹ̀ n ta ń béèrè nìyẹn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Sulaiman Faruq náà ni òtútù gbọ́ ìmí rè. ọlọ́mọbìnrin njọ́ tó wá bá bàbá nǹkan kan wá ń pa aláyà ó rí owó kan ẹ̀rú wa ń bà wọ́n ní kí ló wá dé Masudi ó ní ẹ̀rù ń bà òun náà má bẹ̀rù ó ní ìjọba ọ̀run yìí bàbá ní kí ní bẹ́ẹ̀ ìjọba ọ̀run lẹ́yìn wa. ọmọ tó ṣe ó ní hin lọ ra 504 tuntun tẹ́nì kò lórí 16 gbogbo àwọn àmàmùlẹ̀ Yorùbá pátápátá 15 ni wọ́n bàbá lèmi náà mú kan wá ha fún wa níjọ́ tọ́lọ̀ ń bá ti wá ń fọ́ níjọ́ mi rẹ̀ kí á mà lérí owó ni wípé Ádámà náà mú bẹ́ẹ̀. Ìmáàmù Àkúrẹ́. Ìmáàmù Àkúrẹ́. ó mú bẹ́ẹ̀. Ìmáàmù Ìbàdàn. ó mú bẹ́ẹ̀. Ìmáàmù Ìlọrin. ó mú bẹ́ẹ̀. sáàmù ẹ jáde wá dáwàdà wọ́n bọ́ sẹ́yìn báyìí. Chigaba. wọ́n á tàbí kí ni dààmú tiẹ̀. olówó tó rí ibi tí ọjọ́ ti tà tí ọ̀tajà tọ́jà lọ́mọ lọ́wọ́ òun lọ́sọ̀ọ̀tì. anamọ́nàtàlá ní sẹ́sìrò ọlọ́run adájú kọ́ ànábì pé kò í sì láti lówó aláwìn lọ́pọ̀ láyé tí ń pèrè lówó àmọ́ owó gangan tá à ń pè ní owó kó o tó rí ọkẹ́ ìṣọlọ́run báyìí ọwọ́ adájú kọ́ bòmí tọ́ bá rí ohun tán tẹ pàdé ara yín pé tọ́ o ṣeun ọwọ́ adájú kọ́ lọ́n padà mo ti dé o. kò sí mílíọ̀nù ẹ̀lì sọ̀dọ̀kọ̀tà tuta ìhòòhò àtúnṣe kì í bí i. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa sẹ́yìn náà tún gbọ́ sẹ́yìn náà gbọ́ ṣé gbogbo ọ̀rọ̀ báyìí lè ẹ̀kan gbọ́ lẹ́nu àwọn tẹ́ pé láàfáà tó dẹ̀ bọ́ ta pé ń táwọn sọ yìí o àwọn ṣe mistake ni o wọn ò bọ́ ta o tèmi bá wá sọ̀rọ̀ wọn ni mo ń bú wọn gbogbo tèmi ń pariwo rèé o tẹ́yìn èèyàn torí ẹ̀ bú mi tẹ́yìn ní Saheed Shittu ó bú wọn ó ń ṣe kinní kan fẹ́yìn tẹ́ ẹ̀ tí máa wo prógrámù wa tẹ́ ẹ̀ ṣe ń wo prógrámù wa ni mo ṣe ń refresh ọpọlọ ni mo ṣe ń sọ pé n tó dáriwó lẹ́rẹ̀ẹ́ o tí mo fi dọ̀tá àwọn àfáà lọ́rin òun rèé o ó pọ̀ o ibi tá a yín lọ jì o ibi tá a yín lọ ṣe kí ni ó jì ó yẹ wá wo ti Sànú Ṣéwù Sànú Ṣéwù àáfàá lóhun dúró sórí ojó òun pọ̀fọ̀ ìyẹn ni fídíò tí mo kọ́ sọ yẹn part 1 Sulaiman Faruq mo fi bẹ̀rẹ̀ ẹ gbọ́ ti Sulaiman Faruq bismillah àbí Sànú Ṣéwù. wọ́n lóògùn ọ̀dà ìpè sí mi ló bá ti kéwù tí ẹ̀ kọjá rí ẹni aburú ni kẹ́. kí má ṣe mistake Sànú Ṣéwù ni o Sànú Ṣéwù lélẹ́yìí o Sànú Ṣéwù torí mo ní ẹ gbọ́ ti Sulaiman Faruq
Sọ̀nùṣẹ́wù lélẹ̀ láti ìlú Ìlọrin náà tóun náà tún polówó oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹgbọ́n tó kọ́kọ́ wí ẹ̀la etí dára kẹgbọ́n bísímìlà. èmi ni wọ́n sí wọn wọn láàfà àtàwọn lóògùn ọ̀dà ìpè sí mi ló bá ti kéwù tí ẹ̀ kọjá rí ẹni aburú ni kẹ́ ẹ̀ mọ̀ sí mi ni wọ́n sí wọn wọn láàfà àtàwọn lóògùn ọ̀dà ìpè sí mi ló bá ti kéwù tí ẹ̀ kọjá rí ẹni aburú ni kẹ́ wọn láàfà àtàwọn lóògùn ọ̀dà ìpè sí mi ló bá ti kéwù tí ẹ̀ kọjá rí ẹni aburú wọn láàfà àtàwọn lóògùn ọ̀dà ìpè sí mi ló bá ti kéwù tí ẹ̀ kọjá rí ẹni aburú ni kẹ́ ẹ̀ mọ̀ sí wọn láàfà àtàwọn lóògùn ọ̀dà ìpè sí mi ló bá ti kéwù tí ẹ̀ kọjá rí ẹni aburú wọn láàfà àtàwọn lóògùn ọ̀dà ìpè sí mi ló bá ti kéwù tí ẹ̀ kọjá rí ẹni aburú ni kẹ́ ẹ̀ mọ̀ sí ẹ tọ́jú àwọn èèyàn pẹ̀lú nǹkan gidi ẹ jẹ́ wọn kan ọmọ yín kò báyìí kọ́ ọ̀hún ó sì kàn kọ́kàn yẹn ni kọ́mọ̀ rọ̀ kọ́kàn kò ń bẹ̀ bẹ́ẹ̀ ni torí wọn nígbà dáa ta kórìkùn ilé mọ́mọ́ ìwọ́nú àdó bàbá ẹ ká ọmọ tí wọ́nú àdó òun ẹ̀rọ wọn dà bẹ́ẹ̀ ẹ̀rọ wọn dànù àdó. wabtagu ilayhi wasilata. ọ̀rọ̀ Nàìjíríà gba ká sí oògùn gidi bí abadé yìí ọgbà oògùn bẹ́ẹ̀ máa ń ṣe yá àlọ́ yá àfa ẹ̀ múra sí yá àyàsẹ́ lè oògùn ẹ wá pìpì àfún yá àyà họ ó lè má kà wọ́n tó ká àdàlà yẹn ju àbí kúkú. dàwa gidi. wabtagu ilayhi wasilata. eba wajahidu fi sabilihi. la'allakum tuflihuna. la'allakum tuflihuna. baba bọ́lá ṣe wà sí sakíjọ́ kan ìyá kírísítẹ́nì kan bẹ̀rẹ̀ yìí wọ́n ní ìyá Ṣàngó ni gbogbo ẹ̀sìn ní pín ẹ̀sìn burúkú ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ laban si wa sẹbẹn iwu afa máa fi hẹ lálẹ́ wàá rọ mi lálẹ́ ìbọn lọdà àyà mi wá ń já pé yẹ ẹ mọ sí nǹkan lóòótọ́ nígbà mi náà dédé mo tún àkínní ilẹ̀ mo á jòkó sí rí odó ẹ bí o sọ̀rọ̀ ni ma da ìbí náà yà pa àwọn àyà burúkú ni ẹ má bọ̀ iṣẹ́ dé la ilaha illallah. wabtagu ilayhi wasilata. kó wọn tó di ọ̀gànjọ́ kọ́ àfa ṣé jàǹbá tó bá dájí ọ̀nà ní ọba tèmi tó sùn ta ìbí náà ń pè tọ ajígbàlú àfijàtẹlú àfijàgbàlú àfijàwọlú àfijàgbélé onílù bólébólé òun lè àgbàlagbà òun lè bí ọmọdé olè bá ká sọ kẹrù ọ̀dọ́mọdé òun náà ní kó wá fún bàgbàlagbà olè bá ká sọ kẹrù ọ̀dọ́mọdé òun náà ní kó wá fún bẹ́ẹ̀ fún mi rà fún mi bẹ́ẹ̀ fún mi rà fún mi kì í tán lé aláṣà ọgbẹ ìyọnu dà wọn gbé ìyọnu sí. wabtagu ilayhi wasilata. wajahidu fi sabilihi. la'allakum tuflihuna. la'allakum tuflihuna. bàbá yẹn ní ìmọ̀kọ́ra sí wú ọlọ́run sì ní lára ṣe yí alibarika ọlọ́run ní mahama ọlọ́run ní gẹ́gẹ́ ṣe yí láyìí dá bàbá wo ti bá a ti gbádùn yín bàbá a wà sẹ́lọ̀. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa sẹ́yìn náà fetí ara yín gbọ́ ọ̀rọ̀ tí ó jáde látẹnu Mufasiru àgbà fúlù Ìlọrin ẹ mọ̀ tún mọ̀ Mufasiru àfàgbà fúlù Ìlọrin tí ẹ kún tá a fẹ́ ṣe tẹ̀síìrì fúlù Ìlọrin òun gangan òun náà fi jẹ́ Mufasiru àgbà fúlù Ìlọrin ó wá jẹ́ pé babaláwo ni fúlù Ìlọrin ó lóun dúró sórí odó ṣé pé gbogbo ohun tó máa ń kà Mufasiru àgbà Ìlọrin nìyẹn o ẹni tó jẹ Mufasiru àgbà fúlù Ìlọrin àtàgbègbè ẹ̀ mọ́ Kwara mọ́ gbogbo ẹ̀ papọ̀ mọ́ Ọ̀tẹ́ mọ́ Gbẹ̀dẹ̀ títí dé Ìgbàjà gbogbo ẹ̀ Mufasiru àgbà fún gbogbo ẹni tẹ́ fi jẹ Mufasiru rèé òun ló pọ̀fọ̀ akíngbàlú akérègbàlú òun ló mọ̀ bóyá tí wọ́n bẹ́ẹ̀ ṣe bí wọ́n tó ti rí ẹni tó jẹ Mufasiru àgbà nìyẹn fúlù Ìlọrin ó dẹ̀ dúró báyìí pé òun là àfàgbà nílùú Ìlọrin gbogbo èèyàn dẹ̀ gbà bẹ́ẹ̀ pé àfàgbà ni nílùú Ìlọrin òun ló wá ń pọ̀fọ̀ báyìí mo wá ti ń pariwo láti 2017 ni mo ti ń pariwo pé olóògùn lélẹ̀ babaláwo ni o ẹ̀yìn ìgbà ẹlẹ́fi jẹ́ Mufasiru kò dẹ̀ kóhun tó ń sọ jẹ́ ìyẹn ni mo ṣe lánàá part 2 nìyẹn òkè ṣé ẹni pé gbogbo àwọn tí mò ń kó jáde yìí
àáfàá lọrin ṣẹ́ni gbogbo yìí tí wọ́n ń pariwo pé Saheed Shittu ó bú ọba lọrin Saheed Shittu ó bú bàbá wa ọba lọrin bàbá wa ọba lọrin kọ́ ni pírọ́blẹ́mù àwọn wèrè yìí o Saheed Shittu dákẹ́ ẹnu ẹ má sọ̀rọ̀ wa mọ́ òun ni pírọ́blẹ́mù wọn má dálẹ̀ mọ́ má jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ má tu aláṣírí mọ́ òun ni pírọ́blẹ́mù wọn bá ṣe wà ẹ́ má sọ̀rọ̀ wa mọ́ òun ni pírọ́blẹ́mù wọn má sọ̀rọ̀ àwọn àfọ oníjàlábí mọ́ òun jẹ́ káró ń jẹjẹ mọ́ òun ni pírọ́blẹ́mù wọn gbogbo wọn pọlọ́pàá wọn ṣe gbogbo yẹn kò ń ṣe torí kankan o torí pé Saheed Shittu ń jáṣẹ́ wọn gbogbo ọ̀nà tó ti ń jẹ́ ti dí òun ni pírọ́blẹ́mù wọn òkè ẹ̀pẹ́ ti tèèyàn méjì ó ti dà fún àgbà méjì láti ìlú Ìlọrin Sulaiman Faruku ìyẹn Sọ̀nù Ṣéwù òun tún nìyẹn ṣẹ́rí ìwọ tó wá fẹ́ gbẹ́rù iṣẹ́ ìdání wàá kọ́kọ́ lọ bọ́ wàá kọ́kọ́ àníyàn ẹ àkọ́kọ́ wàá jẹ́ ká níyàn ẹ dáa àníyàn ẹ tó fi ṣe gbogbo nǹkan wàá kọ́kọ́ wàá jẹ́ kó dáa táníyàn ẹ bá ti dáa wàá wá dúró tọ́ lọ́hùn tó ò ní dẹbọ pọ̀ mọ́ lọ́hùn ò ní da kọ́kọ́ papọ̀ mọ́ lọ́hùn wàá sọ̀rẹ́ńdà ara ẹ̀fọ́ lọ́hùn ò ní nǹkan kan tó fẹ́ papọ̀ pọ̀ mọ́ lọ́hùn tó bá ti da nǹkan papọ̀ mọ́ lọ́hùn ò lè ríṣẹ́ ìjẹ o. àwọn eléyìí sọ̀rọ̀ tí wọ́n lọ ò ní da nǹkan kan papọ̀ mọ́ lọ́hùn tó bá ti da nǹkan papọ̀ mọ́ lọ́hùn ò lè ríṣẹ́ ọlọ́hùn ìṣe láéláé torí pé tó bá sàsí ẹ ó máa ràn ẹ́ o gbúdọ̀ jupa ju sẹ́lẹ̀ fọlọ́hùn pátápátá o gbúdọ̀ pa kọ́kọ́ papọ̀ mọ́ lọ́hùn tó bá fẹ́ ṣiṣẹ́ yìí ó tán fún wọn tó bá fẹ́ ṣiṣẹ́ òdodo o máa dúró tọ́ lọ́hùn tán ni. ok ẹ wá jẹ́ ká lọ síbi ẹni ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ ká gbọ́ tẹ́ni ẹlẹ́ẹ̀kẹta wí lórí tí bá ti wá play ń ta máa ṣe ni tí bá ti play ẹni ẹlẹ́ẹ̀kẹta máa wá fẹ̀yìn èèyàn láyè kẹpẹ̀ wọlé bóyá mo máa play lẹ́ẹ̀mejì máa wá béèrè pé ṣé tí bàbá Lówóró sọ yìí ṣe gbọ́yé àbẹ́ gbọ́yé tẹ́ bá gbọ́yé a máa sọ̀rọ̀ lórí ẹ̀ báwo mi ò put ẹ̀ rárá ṣé tí bàbá Lówóró fẹ́ sọ yìí ẹ la etí o ọpọlọ Islam mo fẹ́ jẹ́ kó fi wo ohun tí ẹ mọ̀ pé mo ti sọ pé jam question ni fún gbogbo ẹ̀yin save your soul pé a fẹ́ béèrè ni o ṣé tí bàbá Lówóró fẹ́ sọ yìí ìwọ tó o bá gbọ́yé má pè wọlé o má pè wọlé má wá guess ìwọ tó bá gbọ́ ohun tó ń sọ yé mo ní èèyàn mẹ́wàá tó máa pè wọlé tó máa sọ pé ní tí bàbá Lówóró sọ ó dáa àbí tí bàbá Lówóró sọ o kò dáa èèyàn mẹ́wàá ni mo ní tí ẹ bá ti pé mẹ́wàá ṣé n tó sọ dáa àbí ò dáa ní ìbéèrè ọ̀dọ́ pé fẹ́ ṣàlàyé ànídìí kò ṣàlàyé tó bá ti gbọ́ yé pè wọlé yes n tí bàbá sọ dáa no n tí bàbá sọ ò dáa n ta fẹ́ gbọ́ ní èèyàn mẹ́wàá ẹ jẹ́ ká kọ́ play méjì la máa play ó yà láì tí ẹ ò bísímìláì. kí ni ìṣe sí pẹ̀lú tàn lárúbáwá àbí ọdẹ tó wà nínú igbó tó fẹ́ múlé ń bẹ̀ àlìjẹ̀nú ò wá bá ẹyẹ ò wá bá ẹranko ò wá bá tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tí wọn ò pa tí tẹ̀wọ̀n yẹn fi ń dé wá bá ń bẹ̀ gbogbo ògùn lèyàn lè ṣe bí ò bá ti ṣe burú ń bẹ̀ bí ò bá ti sí. ti sí pé ọ̀pàyàn ọ̀fẹ́ jẹyàn sọ́fi kí ni kan ṣe. àbí ọdẹ tí ó wà núgbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó
tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dá ènìyàn wọn bá wọn di méjì wọn di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò gbogbo agbára ti wá di tí ò dáa mọ́ ìyà tí ó jẹ lómi ń jẹ nǹkan mi lọ́wọ́ ni o. ẹ má ṣẹbọ Ọlọ́run ò fẹ́ bọ ṣùgbọ́n kí wọ́n máa kó ní ká ẹ má ṣe àmúṣe kákó aláwọ̀ yá sùn kíni kọ́ máa ṣe. tó o bá ṣe àmúṣe kákó aláwọ̀ yá sùn gbogbo iye orúkọ Ọlọ́run ọba tí ń bẹ ní abẹ́ alífábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lọ́ọ́ fi ń bẹ lọ́hùn yẹn. omi ń bẹ alifábẹ́ẹ̀tì mi ń bẹ tó yẹ pé ẹyọkan omi ń bẹ tó jẹ́ orúkọ Ọlọ́run mẹ́fà ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé orúkọ Ọlọ́run ọba tí orúkọ Ọlọ́run mẹ́wàá ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé méjìlá ní bẹ́ẹ̀ inú amúṣàkákù nígbà ọba ṣetán lọ́ọ́ ni Ọlọ́run wọlé gbogbo iye orúkọ Ọlọ́run ọba tí ń bẹ lábẹ́ amúṣàkákù yìí mọ́sá ṣe nǹkan báyìí fún mi wọlé rẹ̀ mọ́sá nǹkan báyìí fún mi. àdó àwọn lẹ́yìn lẹ́sẹ̀ wọ́n gbé yín gba ọ̀nà tó yá tẹ̀ fi dín dààmú àǹkà wọn sọ fún yín pé má dé nìkan lóhùn bẹ́ẹ̀ni gbé àṣìbá gbé wá sí kàdé sọmọ pé ẹ̀sìn Ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rí gbogbo àwọn àgbàlagbà wọn ṣé ta ló sọ fún yín pé ewé àti gbòòdà ni kí wọ́n lò ta ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run dá gbogbo ẹ̀ síbẹ̀ fún àǹfààní àwọn ẹ̀dá ènìyàn ni ìbá wípé tó bá jẹ́ yìí tí wọ́n fún ọ tó pọ̀fọ̀ sí onìkan ni kò ṣe bisimilayi rahman rahim 21. lẹ́yìn ìgbà tó bá kílíà pé kò sí ẹ̀jẹ̀ kò sí kíní kan nù kíní yìí ṣe bẹ́ẹ̀ wí àtẹ̀gbọ́ ni gbogbo àwọn tẹ̀sẹ̀kìlì tẹ́lò ṣe bí kíni ṣe fi pẹ̀lú tàn lárúbáwá àbí ọdẹ tó wà nínú igbó tó fẹ́ múlé ń bẹ̀ àlìjànnú ò wá bá ẹyẹ ò wá bá ẹranko ò wá bá tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tí wọn ò pa tí táwọn èèyàn fi ń dé wá bá ń bẹ̀ gbogbo ògùn lèyàn lè ṣe bí ò bá ti ṣe burú ń bẹ̀ bí ò bá ti sí pé ọ̀pàyàn ọ̀fẹ́ jẹyàn sọ́fi kíni kan ṣe àbí ọdẹ tí ó wà núgbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dá ènìyàn wọn bá wọn di méjì wọn di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò gbogbo agbára ti wá di tí ò dáa mọ́. ìyà tí ó jẹ lómi ń jẹ nǹkan mi lọ́wọ́ ni o. ẹ má ṣẹbọ Ọlọ́run ò fẹ́ bọ ṣùgbọ́n kí wọ́n máa kó ní ká ẹ má ṣe àmúṣe kákó aláwọ̀ yá sùn kíni kọ́ máa ṣe. tó o bá ṣe àmúṣe kákó aláwọ̀ yá sùn gbogbo iye orúkọ Ọlọ́run ọba tí ń bẹ ní abẹ́ alífábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lọ́ọ́ fi ń bẹ lọ́hùn yẹn. omi ń bẹ alifábẹ́ẹ̀tì mi ń bẹ tó yẹ pé ẹyọkan omi ń bẹ tó jẹ́ orúkọ Ọlọ́run mẹ́fà ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé orúkọ Ọlọ́run ọba tí orúkọ Ọlọ́run mẹ́wàá ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé méjìlá ní bẹ́ẹ̀ inú amúṣàkákù nígbà ọba ṣetán lọ́ọ́ ni Ọlọ́run wọlé gbogbo iye orúkọ Ọlọ́run ọba tí ń bẹ lábẹ́ amúṣàkákù yìí mọ́sá ṣe nǹkan báyìí fún mi wọlé rẹ̀ mọ́sá nǹkan báyìí fún mi. àdó àwọn lẹ́yìn lẹ́sẹ̀ wọ́n gbé yín gba ọ̀nà tó yá tẹ̀ fi dín dààmú àǹkà wọn sọ fún yín pé má dé nìkan lóhùn bẹ́ẹ̀ni gbé àṣìbá gbé wá sí kàdé sọmọ pé ẹ̀sìn Ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rí gbogbo àwọn àgbàlagbà wọn ṣé ta ló sọ fún yín pé ewé àti gbòòdà ni kí wọ́n lò ta ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run dá gbogbo ẹ̀ síbẹ̀ fún àǹfààní àwọn ẹ̀dá ènìyàn ni ìbá wípé tó bá jẹ́ yìí tí wọ́n fún ọ tó pọ̀fọ̀ sí onìkan ni kò ṣe bisimilayi rahman rahim 21. lẹ́yìn ìgbà tó bá kílíà pé kò sí ẹ̀jẹ̀ kò sí kíní kan nù kíní yìí ṣe bẹ́ẹ̀ wí àtẹ̀gbọ́ ni
tó. salamu aleykum warahmatullahi wabarakatuh. ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa ṣẹ́gbọ́n tí bàbá Lówóró wí. ẹni tó bá gbọ́ gbogbo ohun tó ń sọ yé kó pè wọlé. ìwọ tó bá gbọ́ yé ni o mi ì fọ́ lọ́pọlọ dúdú o mi ì fẹ́ kó wá máa gẹ́ẹ̀sì pé kìnnìkan má wá gẹ́ẹ̀sì ń bí o mi ò gba gẹ́ẹ̀sì o pé mo rò pé ohun tó ń sọ yẹn kò sábúrú ń bẹ̀ wọ́n fi ẹ̀pù wa ni ìwọ tọ́pọ̀lọ́ ẹ bá pè ní mò ń bá sọ̀rọ̀ o tí mo mọ̀ pọ́pọ́lọ́ ẹ pé ìwọ ni kò pè wọlé ìwọ tọ́pọ̀lọ́ bá ń dù má pè wọlé tó bá nílà ká èlò tọ́pọ̀lọ́ ẹ mú bérebére ọpọlọ Islam ni kò fi wo gbogbo ohun tó ń sọ o ìwọ tó ní ọpọlọ Islam tọ́pọ̀lọ́ ẹ ń ṣiṣẹ́ gidi torí ẹ pé tó mọ̀ pé tọ́lọ́hún sọ rèé dáná bí sọ rèé ìwọ ni kò pè wọlé o tó èèyàn kan ti pè láti Nàìjíríà salamu aleykum warahmatullahi wabarakatuh ẹ ló sà. à ń gbọ́ yín sá o. mo fẹ́ pèsè orí ètò Ustaz Saheed Shittu. mi ò kí ń ṣe Ustaz Saheed Shittu ló ń sọ̀rọ̀ sà. Saheed Shittu. bẹ́ẹ̀ ni sà. ok program yẹn náà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín gbogbo ayé ń gbọ́ yín sà. ok nǹkan tí bàbá Lówóró sọ yẹn kò sí mistake ń bẹ torí wọ́n ní tí ò bá ti lẹ́gẹ̀ èèyàn nú bíbélì gan christian bíbélì gan sọ wípé ewé àti egbò fún ìwòsàn fún ìmúláradá ọmọ èdè ènìyàn ni. ṣebí christian ni yín àbí muslim. christian ni mí. ẹ kó bẹ́ẹ̀ àní mùsùlùmí tó fojú islam wo àbá christian sọ̀rọ̀ mùsùlùmí tó fojú islam wo tó ń sọ̀rọ̀ à ń bá wí. salamu aleykum àgbà private number wọlé. àgbà any private number àgbà wọlé mùsùlùmí là ń bá wí àbá oníròrí tó fẹ́ fi ròrí bá wa sọ̀rọ̀ àbá sọ̀rọ̀ mùsùlùmí tó mọ tọ́lọ́hún sọ pé ànábì sọ pé wọ́n ni kò pè wọlé má wàá gbèrò rí wá pé èmi náà rò pé kò yẹ kó sábúrú ń bẹ̀ ìròrí ìsìláàmù la fẹ́ salamu aleykum warahmatullahi wabarakatuh ìwọ mùsùlùmí tó mọ tọ́lọ́hún wí tó mọ tánà mọ́mọ́ wí ìwọ ni kò sọ̀rọ̀ tó ẹja gbé kọlù yìí assalamu alaikum. hello sir. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹjọ afẹ́fẹ́ tó save your soul ni. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. ìdí bàbá sọ kò dáa o. ṣẹ́gbọ́n tó sọ yé dáadáa ẹ má kọ̀ọ̀kan dẹ́mu wọn o. ọ ní ìdí wọn sọ èyí bàbá sọ ọ̀dà ọ ní ta ló sọ fún wa ká má lo ewé àtẹ̀kù. sòótọ́ sọ fún wa nìyẹn ni ẹ má lo ewé àtẹ̀kù. a lè lo ewé àtẹ̀kù a lè lo ogún ba a lè lo ogún jẹ́jẹ́ ni kò sábúrú ń bẹ̀. ọ ní kò lẹ́yìn tó sọ ní sòótọ́ sọ fún wa nípa àlè ṣòkù nítorí bẹ́ẹ̀ láti sọ fún wa. orí yìí pé bàbá ń da méjèèjì papọ̀ ó ń da ogun wo sọ papọ̀ mọ́gun ẹbọ. onílàkàyè ni ẹ gbà yìí orí yìí péjù ìdí bàbá sọ òjà rárá orí yìí péjù ẹ ṣe púpọ̀ sà ẹ ṣe púpọ̀ sà. ọmọ ètèké sí ọbẹ̀ máa ń tì wá sí pé bàbá ṣe kò tó wọn bẹ́ẹ̀ nìyẹn. tó ẹ ṣe púpọ̀ sà inú mi dùn pé. kúránì wà tó máa fi sọ fún wa pé ṣe bá rí nǹkan ọjà ẹ̀ka pùrùsìn àbí kẹ̀kà nǹkan báyìí báwọn ṣe sọ fún wa sẹ́wọ̀n kó bá yẹ tó wa lùgbó ọgbọ́n máa wé ká lògùn nìyẹn. tó ẹ ṣe púpọ̀ sà ẹ ṣe púpọ̀ sà a ti gbọ́ yín ìtàfẹ́ gbọ́ náà nìyẹn onílàkàyè ní wọn kọ́ yín kúrò sí yù. salamu aleykum warahmatullahi wabarakatuh ó dé yàn mí ó di ṣé tí bàbá sọ ṣó dáa bí ò dáa lọ́dọ̀ tí yín. òfò ọ̀rọ̀ lẹ́nu àgbàlagbà ni o òfò ọ̀rọ̀ ni o. kí lẹ pè é. ọ̀rọ̀ tó lè àwọn nǹkan tó lè mú mùsùlùmí wọná ni bàbá yẹn ń sọ lẹ́nu. ọ̀rọ̀ tó lè mú mùsùlùmí wọná ló sọ. ọlọ́ba làwọn kò ṣọ́ wa ń bẹ̀. tó very good ẹ ṣe púpọ̀ sà onílàkàyè òní aleykum salam ẹ jẹ́ àgbékọ̀lù ẹlòmíì náà tó ó níyàn méjì salamu aleykum warahmatullahi wabarakatuh ẹlẹ́kẹta rèé hello onítọ̀hún yẹn láti Nàìjíríà ó ti gọ́ rẹ̀ salamu aleykum. wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. ṣẹgbà tí bàbá sọ wọlé àbẹ́ ẹgbà wọlé. ẹ kálẹ́ sà o Ismail ló ń báyìí tó láti Ṣàgámù sà. ṣẹgbà tí bàbá sọ wọlé àbẹ́ ẹgbà wọlé simple. mi ò gbà wọlé o
bàbá ẹlẹ́bọ pátápátá nígbà ẹlẹ́bọ pátápátá ni ìsọkúsọ rẹ̀ ni wọ́n sọ. wọ́n ti kó wa jẹ tipẹ́. wọ́n ń ṣe nìyẹn mọ̀dá wọn lóhùn. wọ́n ti kó wa jẹ tipẹ́ tí ò sí là. mi ò gbà wọn tó sọ wọlé ẹlẹ́bọ ni ó sì mọ̀ pé ẹlẹ́bọ ni wọ́n. ẹlẹ́bọ ni bàbá yẹsà. bàbá àti ìrìkẹ́ sáà àwọn yẹn náà wọn náà gbà wọlé ó dèèyàn mẹ́ta salamu aleykum warahmatulahi wabarakatu ṣe gbà wọlé àbẹ́ gbà wọlé. wa aleykum salaam warahmatulahi wabarakatu ẹ kú ètò sà. ṣe gbà wọlé àbẹ́ gbà wọlé sà. ìsọkúsọ ni bàbá sọ kódà nǹkan tó sọ gan ti gbéra kó nu islam yanyan ni o wọ́n gbéra wọn kó nu islam yanyan ni ìsọkúsọ ni bàbá sọ. ó dèèyàn mẹ́rin àwọn nílàkàyè lèmi ń bá sọ̀rọ̀ omi ìfẹ́ tọpọlọ ń dùn o salamu aleykum warahmatulahi wabarakatu. Hello, salam alaikum. Hello. Alaikum salam. Ṣé n tí bàbá wa sọ ṣe gbà wọlé? Alaikum salam. Mo bá wọlé, ó dára púpọ̀, mo bá wọlé. Tó ẹ ṣé púpọ̀, àwọn èèyàn kan náà ń gbà wọlé láti United Kingdom. Pé tí bàbá lówó ló sọ ó táwọn lọ́rùn. Tó hello, salam alaikum láti United States of Nigeria àbí lúwọlé. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu láti France ní ẹ̀rọ ọlọ́run ni. àbẹ́gbà wọlé ẹlú ó dèèyàn márùn-ún báyìí ẹ̀yin lẹ́lẹ́kẹfà ṣe gbà wọlé àbẹ́gbà wọlé. ok àgbà wọlé rárá ọ̀bọ̀n wa wọ́n fẹ́ kọ́ wa ní ọ̀fọ̀ ni o ẹ má dá wọn lóhùn wọ́n ní ká fi bísímìlá dípò ọ̀fọ̀ èèwọ̀ irọ́ ni àgbà wọlé. salamu aleykum. tó ẹ ṣe ó pọ̀ sà ó dèèyàn mẹ́fà salamu aleykum warahmatulahi wabarakatuh. ẹni tó ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù yìí kọ́ọ̀lù kan ń já kọ́ọ̀lù ni o kọ́ọ̀lù ń já kọ́ọ̀lù. hello salamu aleykum láti United Kingdom ṣẹgbàntọ́ sọ wọlé èèyàn ẹlẹ́keje rèé ẹ sọ̀rọ̀ o ṣẹgbà wọlé àbẹ́ gbà wọlé. mi ò gbà wọlé o ẹ bọ nílé yìí o ẹ bọ gidi ni o àwọn èèyàn dẹ̀ jókòó síbẹ̀ wọ́n dẹ̀ jókòó wọ́n dẹ̀ ń gbọ́ wọ́n dẹ̀ ń pè é lọ́wọ́ gbà ẹlẹ́bọ gidi ni wọ́n o. ṣé gbà wọlé àbẹ́ gbà wọlé là ń bè lọ́wọ́ yín sá. mi ò gbà wọlé Ògúnjìmí ni bàbá yẹn Ògúnjìmí Ògún pọ̀jù. tó ẹ ṣe púpọ̀ sá ẹ̀yin náà gbà wọlé tó assalamu alaikum láti United Kingdom ṣé gbà wọlé àbẹ́ gbà wọlé ọtí court gbogbo ẹ̀yin ará London tẹ́ ń pè wọlé èèyàn pè láti Nàìjíríà jẹ́ ń gbé kọ́ Nàìjíríà yìí assalamu alaikum láti United States of Nigeria ṣé gbà wọlé àbẹ́ gbà wọlé. àgbà wọlé. ẹ̀gbọ́n tí bàbá lówó ló sọ yẹn wọlé ojú ti là nìyẹn ṣé gbà wọlé àbẹ́ gbà wọlé simple. aleykum salaam ṣé gbà tí bàbá lówó ló sọ wọlé àbẹ́ gbà wọlé. wa aleykum salaam. ṣé gbà tó sọ wọlé àbẹ́ gbà wọlé. bẹ́ẹ̀ni. ẹ gbà wọlé. àgbà wọlé. tó ẹ ṣe púpọ̀ sà èèyàn kan náà tún gbà wọlé ó dé èèyàn mélòó èèyàn méjì gbà wọlé last person lélẹ́yìí ṣé gbà wọlé àbẹ́ gbà wọlé. ẹ ló sọ wọn lẹkùn láti France ṣé gbà tí bàbá lówó ló sọ wọlé. àgbà wọlé wọn sọ wá nù ni o. wọ́n sọ yín nù ni. àgbà wọlé o àgbà wọlé ojú ti là. ẹ̀yin náà gbà wọlé tó ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù ẹyọ kan sí mi o. hello salamu aleykum warahmatulahi wabarakatuh ṣé gbà wọlé àbẹ́ gbà wọlé. ṣé gbà wọlé àbẹ́ gbà wọlé. wàhálà sàlám ẹbọ pátá ẹlẹ́bọ ni bàbá yẹn bá. tó àgbà kọ́ọ̀lù kọ̀ọ̀kan mọ́ ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé adúpẹ́ lọ́wọ́ gbogbo yín adúpẹ́ lọ́wọ́ every one of us everybody àgbà kọ́ọ̀lù kọ̀ọ̀kan mọ́ àwọn èèyàn ṣe pé àwọn ò gbà wọlé gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ dákun mo fi títóbi Ọlọ́run tó dá gbogbo wa ẹ má pè for now tó bá ti tó time láti pè wọlé ẹ má pè wọlé kò ń ṣe nísìnyí mọ́ àgbà kọ́ọ̀lù kọ̀ọ̀kan wọlé mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ má pè mọ́ torí Ọlọ́run mo fọ Ọlọ́run ọba adáni má gbàgbé mo fi bẹ̀ gbogbo wa ẹ jọ ẹ má pè wọlé for now ẹ má pè wọlé for now ẹ má pè wọlé gbogbo ẹ̀bọ̀n ti sẹ pé àwọn èèyàn méjì wọn náà wọ́n gbà wọlé kírísítẹ́nì kan náà sọ pé kí ni o òun gbà wọlé ìwọ tó fi private number pé gba private number sir hello ẹ jẹ́ n pa fóònù yìí.
ṣé ń gbọ́ mi ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àwọn èèyàn náà wọn ò gbá wọlé pé tí bàbá Lówóró sọ àwọn ò gbá wọlé okay very good èèyàn méjì nínú bí èèyàn bíi méjìlá tó pè wọlé èèyàn méjì náà làwọn gbà wọlé Christian náà kan náà jẹ́rìí sí pé kí ni kò sáburú ń bẹ̀ torí pé òun gangan tó ń sọ̀rọ̀ pé kò sáburú ń bẹ̀ kò mọ ohun tó ń ṣe kí ni o kò mọ ohun tó ń ṣe tó bá mọ ohun tó ń ṣe ni kò ní ṣe kí ni o kò ní sọ bẹ́ẹ̀ very good aláwọ̀ oníjó bàjẹ́ fún wa ok èèyàn kan ti kọ́ síbẹ̀ pé 9 yes 9 yes no ọlọ́run àbí báwọn ọ̀rọ̀ yẹn kọ́ ẹ má ṣe mistake o ẹ má ṣe mistake ẹ má ṣe mistake àwọn tó gbà wọlé èèyàn méjì àwọn tí ò gbà wọlé èèyàn bíi 10 àbí 11 àbí 8 àbí 9 jàre náà ní àwọn condemn tí bàbá Lówóró sọ ok ẹ jẹ́ tún wá tún play game kémi ẹ ṣe wá analyse gbogbo word by word tí bàbá Lówóró sọ máa analyse ẹ jẹ́ tún play bismillah. kí ni ṣe sí pẹ̀lú tàn lárúbáwá àbí ọdẹ tó wà nínú igbó tó fẹ́ múlé ń bẹ̀ àlìjànnú ò wá bá ẹyẹ ò wá bá ẹranko ò wá bá tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tí wọn ò pa tí táwọn èèyàn fi ń dé wá bá ń bẹ̀ gbogbo ògùn lèyàn lè ṣe bí ò bá ti ṣe burú ń bẹ̀ bí ò bá ti sí pé ọ̀pàyàn ọ̀fẹ́ jẹyàn sọ́fi kí ni kan ṣe. àbí ọdẹ tí ó wà núgbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dẹ́ ènìyàn wọn bá wọn di méjì wọn di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò gbogbo agbára ti wá di tí ò dáa mọ́. ìyá tí ó jẹ lómi ń jẹ nǹkan mi lọ́wọ́ ni o. ẹ má ṣẹbọ ọlọ́run ò fẹ́ bọ ṣùgbọ́n kí wọ́n ní ká ẹ má ṣe àmúṣe kákó aláwọ̀ yá sùn kíni kọ́ ọ máa ń ṣe. tó o bá ṣe àmúṣe kákó aláwọ̀ yá sùn gbogbo iye orúkọ ọlọ́run ọba tí ń bẹ ní abẹ́ alífábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lọ́wọ́ fi ń bẹ lọ́hùn yẹn. omi ń bẹ alifábẹ́ẹ̀tì mi ń bẹ tó yẹ pé ẹyọkan omi ń bẹ tó jẹ́ orúkọ ọlọ́run 6 ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé orúkọ ọlọ́run ọba tí orúkọ ọlọ́run 10 ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé 12 ní bẹ́ẹ̀ inú amúṣàkákù nígbà ọba sí tẹ́lọ̀ ọ́ ní ọlọ́run wọlé gbogbo iye orúkọ ọlọ́run ọba tí ń bẹ lábẹ́ amúṣàkákù yìí mọ́sá ṣe nǹkan báyìí fún mi wọlé rẹ̀ mọ́sá nǹkan báyìí fún mi. àdó àwọn lẹ́yìn lẹ́sẹ̀ wọ́n gbé yín gbọ́ ọ̀nà tó yá tẹ̀ fi dídààmú àǹkà wọn sọ fún yín pé má dé nìkan léwu bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ sí bá gbọ́dọ̀ sí kàdé sọmọ ẹ̀sìn ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rí. gbogbo àwọn àgbàlagbà wọn ṣé ta ló sọ fún yín pé ewé àti gbòòdà ni kí wọ́n lò ta ló sọ bẹ́ẹ̀ ọlọ́run dá gbogbo ẹ̀ síbẹ̀ fún àǹfààní àwọn ẹ̀dẹ́ ènìyàn ni ìbá wípé tó bá jẹ́ yìí tí wọ́n fún ọ tó pọ̀ fò sí onìkan ni kò ṣe bisimilayi rahman rahim 21. lẹ́yìn ìgbà tó bá kílíà pé kò sí ẹ̀jẹ̀ kò sí kíní kan nù kíní yìí ṣe bẹ́ẹ̀ wí àtẹ̀gbọ́ ni gbogbo àwọn tẹ̀sẹ̀kìlì tẹ́lò ṣe bí egbò akọgùn náà fi ṣe. ṣe bẹ́ẹ̀ nìyẹn kí ló dé ní kó máa lò yẹn. tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣe gbọ́n tí bàbá Lówóró sọ onílàkàyè ìwọ tọpọlú ẹ bá ń ṣiṣẹ́ dáadáa máa bọ̀ ń bí ìwọ tó mọ̀ pọpọlú ẹ ń ṣiṣẹ́ ni o mi ò wá wèrè o ìwọ tọpọlú ẹ bá ń ṣiṣẹ́ dáadáa tí wọn náà lè confirm pé yes ọpọlọ mi ṣe kí ni o ó ń ṣiṣẹ́ dáadáa ìwọ ni mo pè kò súnmọ́ bí o mi ò pẹ́ tọ́pọ̀ ló ń dùn o
ìwọ tọpọlọ ẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ìwọ ni kò bọ́ síbí mi ò wá ẹ̀ tọpọlọ ń dùn ìwọ tó rí ẹ pé tó mọ̀ pé ntí ó lè fọpọlọ ẹ ń ṣiṣẹ́ bí machine ìwọ ni mò ń pè o tó mọ̀ pé ó lè fọpọlọ ẹ ó lè fi calculate nǹkan dáadáa tó dẹ̀ mọ̀ pé ó ń ṣiṣẹ́ dáadáa ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ń sìn mi ò wọ ẹ tọpọlọ ń dùn ìwọ tọpọlọ ń dùn jókòó ẹ ìwọ tó rí ẹ pé láì tí kò gbọ́ o gbọ́n tí bàbá lówó ló fẹ́ wí mi ọ̀rọ̀ yẹn náà ni mo fẹ́ analyse fún ẹni kò láì tí ẹ o ṣó ti gbá bisimilayi. ṣé ó wà ní ugbó mo ń bọ̀ náà nìkan kí ni ìṣẹ̀ṣẹ̀ yín pẹ̀lú tẹ̀lé lárúbáwá. tó àkọ́kọ́ ń bẹ̀ bàbá lówó rò ní pé kí ni ṣe sí yín pẹ̀lú tàwọn lárúbáwá láì tí kò gbọ́ o ta ni lárúbáwá tọ́lọ́hún rán sí wa ta ló rán sí wa ẹ táàpù síbẹ̀ ta ni lárúbáwá tọ́lọ́hún rán sí wa gbogbo wa máa ṣe pé ànábì Muhammad ni òkè ànábì Muhammad ọlọ́run rán sí wa òun ni lárúbáwá ọlọ́run rán sí wa ọlọ́run wá rán ànábì Muhammad ọlọ́run ló rún ànábì Muhammad sí wa ọlọ́run dẹ̀ sọ́nù kùrìánì kẹrìm ọlọ́run ní wà mọ́ yẹn tí kù ánilẹ̀ àwa inú wà ìlàwáyú yúwa pé ànábì Muhammad o kò kí ń sọ̀fẹ́ ẹnu ẹ̀ gbogbo ohun tó bá sọ o látọ̀dọ̀ òun ọlọ́run ló ti wá ọlọ́run sọ pé wà mọ́ yù tí ì là wárọ̀ súùlà fakọ̀dí ọlọ́run ní wà mọ́ yù tí ì là wárọ̀ súùlà fakọ̀dí fásà fáwùzán azima ọlọ́run ẹni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì àwọn náà máa jèrè tí ò ní ṣe kí ni o àwọn náà máa jèrè ọlọ́run sọ̀rọ̀ lóríṣiríṣi àwọn náà máa jèrè ọlọ́run sọ̀rọ̀ lóríṣiríṣi pé ẹ tẹ̀lé ànábì ọlọ́run ní àtiwù láà wá àtiwù rọ̀ṣúl ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé ànábì ọlọ́run sọ ní ó tiẹ̀ ti pọ̀ jù nínú kùránì kẹrìm tọ́lọ́run ti ní ẹ tẹ̀lé ànábì ànámọ́mọ́ wa ń sọ fún wa pé ẹ má ṣoògùn sallallahu alayhi wa sallam ẹ dà gbogbo oògùn tẹ́ ń lò ẹ dàánù gbogbo kẹmàdé oúnjẹ ẹ dàánù oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹ dàánù oògùn wòsàn a lè ṣe oògùn bà oògùn jẹ̀díjẹ̀dí oògùn ara ríro inú run mí ni a lè ṣe gbogbo yẹn oògùn ọjà mi ò ta ìyẹn ẹ fi wọ́ kádàrá mọ́ra àdúrà ló máa ṣe ìyẹn ò kì í ṣoògùn àdúrà ló máa ṣe bàbá lówùrú wa ń sọ fún wa pé kí ni ṣe sí yín pẹ̀lú tàwọn lárúbáwá wo lọ́lọ́run rán sí wa ànábì Muhammad tí abárẹ̀ tilẹ̀ ti nọ́ọ̀kì ànábì Muhammad àti nọ́ọ̀kì ọlọ́run náà ìtumọ̀ ènìyàn o tó bá ní pé kí ni ṣe sí yín pẹ̀lú tàwọn lárúbáwá wo ṣáwọn lárúbáwá yẹn ń ṣèfẹ́ inú wọn ni àbí wọ́n ń tẹ̀lé pé ọlọ́run sọ pé ànábì Muhammad sọ pé tá a bá ti nọ́ọ̀kì ń táwọn lárúbáwá yẹn ń sọ àti nọ́ọ̀kì ànábì tá a bá ti nọ́ọ̀kì ànábì àti nọ́ọ̀kì ọ̀rọ̀ ọlọ́run dànù àní gbà wọlé ìtumọ̀ ènìyàn o kí ni ṣe sí pẹ̀lú tàwọn lárúbáwá ṣé lárúbáwá ló gbé tiẹ̀ wá bá wa àbí nǹkan tọ́lọ́run sọ pé tànábì Muhammad sọ pé mo ní máa analyse word by word tí bàbá lówó rò sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ni ṣe sí yín pẹ̀lú tàwọn lárúbáwá ṣé lárúbáwá ló gbọ́wọ́ wá bá wa ṣebí tọ́lọ́run sọ tọ́lọ́run mọ́mọ́ sọ náà gbé wá bá wa àwọn lárúbáwá kì í fún ọ̀hún ṣoògùn abẹ́nú gọ̀ǹgọ̀ àwa ń ṣoògùn abẹ́nú gọ̀ǹgọ̀ nílẹ̀ Yorùbá bàbá wa ń sọ pé kí ni ṣe sí yín pẹ̀lú tí ànábì Muhammad gbé wá ìtumọ̀ ènìyàn o ànábì Muhammad ẹ̀kọ́ ló gbéṣẹ́ wá fúnra ẹ̀ kí ni ṣe sí yín pẹ̀lú tọ́lọ́run ọba gbé fún ìtumọ̀ ẹ̀tún nìyẹn ẹ lè dojú ẹ lè dàrú kí ni ṣe sí pẹ̀lú àwọn làbá ṣé àwọn làbá ló gbéṣẹ́ wá bá wa àwọn náà ní iṣẹ́ tó mú wá kí ni ṣe sí pẹ̀lú ànábì Muhammad ṣé ànábì Muhammad ló mú iṣẹ́ wá ọlọ́run ló gbéṣẹ́ fáwọn bí Muhammad sallallahu alayhi wa sallam mò ń bọ̀ ẹ tútú bẹ̀ gbọ́ o
ẹ̀yin tẹ́ máa ń larí mọ́lẹ̀ láì tí ẹ̀ kó gbọ́ o. kí ni ìṣesí pẹ̀lú tàwọn lárúbáwá. ṣó ti gbọ́ yé kí ni ìṣesí pẹ̀lú tàwọn lárúbáwá ok ó máa wá gbọ́n tí bàbá lówó ló ń sọ ó máa yí ẹ gangan nínú ọ̀rọ̀ tó ń sọ lọ wàá rí sí máa gbọ́. àbí ọdẹ tó wà nínú igbó tó fẹ́ múlé ń bẹ̀ àlìjẹ̀nú ò wá bá ẹyẹ ò wá bá ẹranko ò wá bá tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tí wọn ò pa tí táwọn yẹn fi ń dé wá bá ń bẹ̀. ní sùúrù níbọ̀ já gbọ́ bẹ̀ tán mò ń bọ̀. sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tí wọn ò pa tí táwọn yẹn fi ń dé wá bá ń bẹ̀. gbogbo ògùn lèyàn lè ṣe bí ò bá ti ṣe burú ń bẹ̀ bí ò bá ti sí. ṣé o ti gbọ́ yé gbọ́n tí bàbá ń sọ ń bí tí bàbá lówó ló sọ ni mò ń kó tí o mo ní mo máa tú ọ̀rọ̀ wọn word by word bàbá lówó ló ní àbí ọdẹ tó wà nínú igbó. Assalamu alaikum mo wà lórí programu ni àti lè gbá kọ́ọ̀lù wọlé àti lè gbá kọ́ọ̀lù wọlé ṣe ẹjọ́ nítorí Ọlọ́run màá pè é padà inshallah. tàbí ọdẹ tó wà nínú igbó kìnìún wá bá ń bẹ̀ ìkàmùdù wá bá ń bẹ̀ àwọn ọmọ ènìyàn wá bá ń bẹ̀ tàǹbóló wá bá ń bẹ̀ àwọn àlìjọ̀nú wá bá ń bẹ̀ tó dẹ̀ ní tó ṣe tí gbogbo àwọn nǹkan yẹn fi dọ̀rẹ́ nínú igbó àwọn ewin wọ́n wá bá ń bẹ̀ bàbá lówó lóyún máa sọ ó máa dárúkọ àwọn àlìjọ̀nú wá bá ń bẹ̀ o ó yìí máa sọ gbọ́ bẹ̀ tuntun gbọ́ wáyé gbọ́ jẹ́ ìdápadà sẹ́yìn. tí wọn ò pa tí táwọn yẹn fi ń dé wá bá ń bẹ̀ ẹ̀yẹ ò wá bá ẹranko ò wá bá tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tí wọn ò pa tí táwọn yẹn fi ń dé wá bá ń bẹ̀. sọ̀ngbà. gbogbo ògùn lèyàn lè ṣe bí ò bá ti ṣe burú. àwọn ẹranko wá bá ń bẹ̀ àwọn ọmọ ènìyàn wá bá ń bẹ̀ nínú igbó kìjikìji kí làwọn ọdẹ máa ń ṣe tí gbogbo àwọn ẹranko tó fi ń wárí fún tó fi ń tẹríba fún tó fi lè pa á jẹ ọmọ tó máa ń ṣe tó máa ṣe jẹ́ fi wọ̀n ẹ̀ òun náà máa de gbogbo orú elémọ́dì tó bá mọ̀ gbogbo orú àwọn ń dè gbogbo ìfúnpá ó máa dè mọ́dì gbogbo orú nǹkan tó máa ṣe rèé la ojú ẹ̀ dáadáa òun náà máa dè fúnpá alágàdàgodo tó máa fi ti ẹnu kìnìún pa òun náà máa wọ gbérí ọdẹ bó ṣe máa rí rèé kọ̀ǹfàmù bó ṣe máa rí rèé nínú igbó orúmọlẹ̀ ó máa lo gbérí ọdẹ bí ìtẹ̀gbọ́n mi Sunday Igboho bàbá onígbérí ọdẹ òun náà máa lo bàǹtẹ́ báyìí a máa lo bàǹtẹ́ kọ̀ǹfàmù a máa lo bàǹtẹ́ àwọn bó ṣe máa rí rèé a máa de oúnjẹ a máa lo oúnjẹ sídìí kọ̀ǹfàmù ni a máa lo oúnjẹ olóúnjẹ báyìí a máa lo oúnjẹ gbogbo àwọn nǹkan yìí la máa lò tó bá ti wá lo gbogbo eléyìí láti lè fi control àwọn iwin àwọn ẹranko àwọn àlìjọ̀nù ohun tó máa lò rèé gbogbo tá a máa lò rèé o ṣé ti rí o ẹ̀yin mùsùlùmí gbogbo tá àbí tó ń lò ń tá máa lò kọ́ yẹn ẹ̀yin mùsùlùmí ẹ deny ṣebí tá máa lò nìyẹn àbókọ́ la máa lò ẹ̀yin èèyàn ṣé ń tá máa lò kọ́ nìyẹn ṣé ń tá máa lò kọ́ yẹn a máa lò ń dè a máa wọ gbérí ọdẹ a ní fúnpá a ní bàǹtẹ́ tá a máa sọ́mọ́dì tá a máa fi dẹ́rù àwọn ẹran tó ń lọ bá lọ a máa dòdì jẹ bàbá ní àbí ọdẹ tútú bẹ́ẹ̀ gbọ́ kó la etí ẹ̀ kó gbọ́ o. múlẹ̀ ń bẹ̀ àlìjẹ̀nú ò wá bá tútú gbọ́. ẹ̀yin dẹ́ tó wà nínú igbó tó fẹ́ múlẹ̀ ń bẹ̀ àlìjẹ̀nú ò wá bá ẹ̀yẹ ò wá bá ẹranko ò wá bá tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ kí ló fẹ́ ṣe kí ló ṣe tí gbogbo ẹranko fi dọ̀rẹ́ táwọn àlìjọ̀nú fi dọ̀rẹ́ bàbá yìí máa sọ àwọn àlìjọ̀nú òyìnbó ìwọ tó gbọ́ yé tẹ̀tẹ̀lẹ̀
wàá gbọ́yé o ó dẹ̀ tó dẹ̀ ní tó ṣe tó fi dọ̀rẹ́ ẹ̀ bàbá wa ní gbogbo oògùn yàrá etí máa gbọ́. gbogbo oògùn lèyàn lè ṣe bí ìbá ti di sábúrú mẹ́. wọ́n ní gbogbo oògùn lèyàn lè ṣe tí ò bá ti sábúrú mẹ́. bàbá Lówóró wa analyse tó ń pè láburú pé má lo pààtì èèyàn dẹ̀ má lo ẹ̀jẹ̀ èèyàn wọ́n sọ bàbá Lówóró ní má lo orí èèyàn gbogbo ẹ̀yin tẹ̀ ń gé orí èèyàn bàbá Lówóró kàn dẹ́mu yẹn má lo orí èèyàn o lè lo orí ìdí mèrè o lórí ọ̀bọ o lè lo ọ̀pọ̀lọ́ o lè lo gbogbo àwọn yẹn o má lo pààtì èèyàn nìkan bàbá Lówóró kàn dẹ́mu bàbá Lówóró wa mọ̀ pé kéèyàn lo tambolo kó fi ṣoògùn ó máa wọ́n ná ẹ̀ gbọ́ rí kéwu yín ò débẹ̀ àbí ṣé kéwu yín ò débi pé kéèyàn lo tambolo èèrà kó fi ṣoògùn ṣé kéwu yín ò débi pé kéèyàn fi èèrà ṣoògùn ó máa wọ́n ná torí pé kéré èèrà kékeré ó fi jóògùn ó mọ̀ pé ó máa wọ́n ná kéwu yín ò débẹ̀ ẹ má mọ̀ ń sìn ẹ má mọ̀ mo ń bọ̀ jẹ́ ń dá padà sẹ́yìn mo ń bọ̀. gbogbo oògùn lèyàn lè ṣe bí ìbá ti di sábúrú mẹ́. ntọ́ gbà láburú má lo pààtì èèyàn má gé orí èèyàn má dẹ̀ lu ẹ̀jẹ̀ èèyàn ó tán ìyẹn nìkan láburú lọ́dọ̀ àwọn bàbá yìí ṣùgbọ́n gbogbo yòókù nítorí wọ́n fẹ́ lò ó lè lò àkọ́dí tó ń tọ́ sọ láìtí. bí o bá ti sí pé ọ̀pá yẹn ọ̀fẹ́ jẹ yẹn sọ́fi kíni kan ṣe. ṣó ti gbọ́ o. àbí. ṣọ́nùpọ̀ bàbá Lówóró ti clear ẹ̀ wọ́n ti clear pé tó o bá ti lo pààtì èèyàn o ò dẹ̀ lu ẹ̀jẹ̀ èèyàn o ò lo pààtì èèyàn o ò lu ẹ̀jẹ̀ èèyàn gbogbo yòókù yẹn kò sábúrú mẹ́ according to bàbá Lówóró ṣáà ti máa lo pààtì èèyàn ṣáà ti máa gé orí èèyàn ṣáà ti máa lu ẹ̀jẹ̀ èèyàn ó tó ọ̀rọ̀ bàbá Lówóró nìyẹn ṣùgbọ́n gbogbo yòókù kò sábúrú ń bẹ̀ ntọ́ sọ nìyẹn tuntun gbọ́ dáadáa kétí ẹ̀ ńlá gbọ́ dáadáa. tí wọn ò pa tí tẹ̀wọ̀n yẹn fi ń dé wá bá ń bẹ̀ gbogbo oògùn lèyàn lè ṣe bí ìbá ti di sábúrú mẹ́. ṣọgbà. bí o bá ti sí pé ọ̀pá yẹn ọ̀fẹ́ jẹ yẹn sọ́fi kíni kan ṣe. ṣe ti gbọ́ ọ̀yá ní ṣòro. àbí ọdẹ tí ó wà núgbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi. ṣó ti gbọ́ ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó o bá dẹ̀ dé nǹkan mọ́dì o ò lè tó o bá ní gbérí ọdẹ tó o bá lógun abẹnú gọ̀ǹgọ̀ o ò lè bá àlìjànnú sọ̀rọ̀ according to ilẹ̀ Yorùbá according to ohun tá à ń gbọ́ lọ́wọ́ yìí láì tí kò gbọ́ o àbí ọdẹ tó wà nù gbó lóhùn nìkan tí ò níyàwó ń bẹ kìnìún wà bá ń bẹ àwọn ẹranko wà bá ń bẹ kí ló ń pẹ àwọn àlìjànnú wà bá ń bẹ ìkàmùdù wà bá ń bẹ tambolo wà bá ń bẹ ìdímèrè bá bọ̀ ọ̀bọ wà bá ń bẹ tó dẹ̀ ní tó ṣe láì tí. tí ó wà nù gbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dẹ́ ènìyàn wà bá wọ́n di méjì wọ́n di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò. ṣùgbọ́n. gbogbo agbára ti wá di tí ò dáa mọ́. ṣé o ti gbọ́ o ṣé bí àwọn agbára kan ni wọ́n ń lò ṣé bí àwọn agbára kan ni wọ́n ń lò ẹ̀yin tẹ́ máa ń dìfẹ́ǹdì àwọn bàbá yín tẹ́ máa ń dìfẹ́ǹdì wọn pé à ń bú wọn tètè la etí ẹ̀ kó gbọ́ o ṣé bí àwọn agbára kan ni wọ́n ń lò jẹ́ tútù dábàrà sẹ́yìn kó tútù gbọ́ ìwọ tó ò ní làákàyè lórí tọ́pọ̀ ló ń dùn ẹ̀ tútù gbọ́. ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dẹ́ ènìyàn wà bá wọ́n di méjì wọ́n di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò gbogbo agbára ti wá di tí ò dáa mọ́. ṣó ti gbọ́ yé kìnìún wà bá ń bẹ
àwọn àlùjọ̀nú wá bá ń bẹ̀ àwọn iwin wọ́n wá bá ń bẹ̀ nínú igbó àwọn àlùjọ̀nú wá bá ń bẹ̀ ṣe bí àwọn agbára kan ni wọ́n ń lò àwọn agbára tó ń lò rè ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ o ohun tó bí kí ni ṣe sí yín pẹ̀lú àwọn lárúbáwá kọ̀ǹdẹ́ẹ̀mù eléyìí kẹ́ má lu eléyìí àná mọ̀mọ́ ló sọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ àná bí mọ̀mọ́ rè àná mọ̀mọ́ ló sọ pé ẹ má dé oúnjẹ mọ́ di ọ̀rọ̀ àná bí mọ̀mọ́ rè ọ̀rọ̀ àná bí rè ọ̀rọ̀ àná bí mọ̀mọ́ rè ohun tí mo dọ̀tá àwọn àfàlẹ́ Yorùbá sí rèé o pé mo ní gbogbo òṣì tẹ́ ń ṣe kò sọ̀rọ̀ ń bẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ ohun tí màá dọ̀tá yín fún màre ẹ̀yin àfàlẹ́ Yorùbá ẹ̀yin àfàlẹ́ Yorùbá ohun tí màá dọ̀tá yín fún màre tẹ torí ẹ̀ mú mi lọ́tà ohun tẹ màá torí ẹ̀ mú mi lọ́tà màre ọ̀rọ̀ ànábì mọ̀ọ́mọ̀ lélẹ́yìí òun lélẹ́yìí sọ̀rọ̀ ànábì mọ̀ọ́mọ̀ kan lélẹ́yìí kí lànà bí sọ ń pa kàmáde ó dè mọ́ di kí lànà mọ́ wí ṣebí òun ni mo sọ yẹn ṣebí òun àwọn nǹkan agbára kan ni wọ́n ń lò ṣebí àwọn nǹkan agbára tó ń lò rèé ṣebí òun rèé àbóhùn kọ́ ni ṣebí àwọn nǹkan agbára tó ń lò rèé kán sọ́bà ń tẹ́mọ́ di kán wọ gbérí ọdẹ gbérí ọdẹ ṣe báwọn tó ń lò rèé àbóhùn kọ́ ni ṣe báwọn tó ń lò rèé ìtànàbí rèé ànábì kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ ànábì mọ̀ọ́mọ̀ kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ ṣe bí n tá ń jà sí rèé nílẹ̀ Yorùbá tẹ torí ẹ̀ sọ mi di ọmọ burúkú tí o gbé nítorí ẹ̀ ṣe fídíò tẹ̀lé Saheed Shittu ànígbà o ànígbà ẹ wá nítorí ẹ̀ sọ mí dọ̀tá yín mi ò ń ṣọ̀tá yín mo ń sọ pálọ̀hún sọ pé ànábì sọ pé ní báwo ẹ jọ̀tá yín ṣebí tọ́lọ̀ mọ́mọ́ sọ lèmi ń sọ ń tọ́lọ̀hún sọ lèmi ń sọ tútú gbọ́ tútú tí bàbá lówó rò sọ gbọ́ bàbá lóhùn sọ pé gbọ́ rárá. tí ó wà nùgbọ́ lónìkan tí ò ní síyàwó ẹranko wà pa ń bẹ̀ àlìjẹ̀nú wà pa ń bẹ̀ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dá ènìyàn wá bá wọ́n di méjì wọ́n di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò. sọ́gbà o. gbogbo agbára ti wá di tí ò dáa mọ́. so ti gbọ́ yé ṣe bí àwọn agbára kan ni wọ́n ń lò gbogbo agbára yẹn ti wá di tí ò dá mọ́ wo múdù tí bàbá mi sọ̀rọ̀ wo múdù yẹn láojú kó wo múdù bàbá pé ṣe bí àwọn agbára kan ni wọ́n ń lò gbogbo àwọn agbára yẹn ti wá di tí ò dá mọ́ ó ti wá di tí ò dá mọ́ kí ni ṣe sí pẹ̀lú àwọn lábáwá ṣe báwọn lábáwá lónìí kẹ́ máa ń lò kí n ti àti lábáwá ṣé ò jẹ́ lábáwá ni kí n ti àti lábáwá kí n tiẹ̀ pẹ̀lú tálọ́mọ́mọ́ gbé wá ìtumọ̀ ẹ̀ nìyẹn kí ni tiẹ̀ pẹ̀lú tọ́lọ́hún sọ ìtumọ̀ ẹ̀ nìyẹn kí ni ṣe sí pẹ̀lú àwọn alábáwá ni ẹ má lò ó wọ́n gbọ́ lẹ́nu ànábì ni ẹ má lò ó ànábì mọ́mọ́ ni ká má lò ànábì mọ́mọ́ ni ká má lò àbí bẹ́ẹ̀ kọ́ ni pé ká má lò ó dé sànábì ò sọ bẹ́ẹ̀ pé ká má lò ó sọlọ́hún ò sọ bẹ́ẹ̀ pé ká má lò ó rijisun min amali shaitan gbogbo wèrè tẹ́ẹ̀ ní ká má lò yìí bàbá yìí ní pé kí ni ṣe sí pẹ̀lú àwọn lábáwá kọ̀ndẹ́mù ẹ̀ ìsìláàmù ló kọ̀ndẹ́mù ẹ̀ ànámọ́mọ́ kọ̀ndẹ́mù ọlọ́run kọ̀ndẹ́mù ẹ̀ bàbá wa ń béèrè pé kí ni tiẹ̀ pẹ̀lú tọ́lọ́hún sọ torí pé tánàmọ́mọ́ bá sọ ọlọ́run ló sọ ọlọ́run ló gbẹnu ẹ̀ lórí bóyá máa sọ ànábì kọ̀ndẹ́mù ẹ̀ èyí wá ní kí ni ṣe sí tiwa pẹ̀lú tọ́lọ́hún sọ tánàmọ́mọ́ sọ onílàákàyè nìkan mò ń bá sọ̀rọ̀ òótọ́ pọ̀lọ́ ẹ bá pé tó mọ tí tó gbọ́ tí bàbá sọ yé mi ò bá wọ̀ wẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìwọ tó pọ̀lọ́ ń dùn kó sì lọ o tútù gbọ́ ìwọ tó pọ̀lọ́ ń dùn àwọn tó pọ̀lọ́ ń dùn pọ̀ nbí tútù gbọ́. àbí gbọ́ àbí
àbí ọdẹ tí ó wà núgbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dẹ́ ènìyàn wá bá wọ́n di méjì wọ́n di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò. àwọn agbára tó ń lò yẹn. gbogbo agbára ti wá di tí ò dáa mọ́. ó yá gbọ́ knockout. ìyá tí ó jẹ lómi ń jẹ nǹkan mi lọ́wọ́ ni o. wo ṣé gbogbo àwọn agbára yẹn ti wá di tí ò dáa mọ́ ìyá tó máa jẹ lómi tó máa jẹ yín ó ń jẹ nǹkan mi lọ́wọ́ ni ìwọ lọ́jọ́ ogún ẹnu ìtumọ̀ ẹnìyẹn o tó bá da ogún ẹnu ìyá tó máa jẹ ó ń jẹ nǹkan mi lọ́wọ́ ni wò ó rí àpé ìwọ lọ́dọ̀ àánú lọ kí n tiẹ̀ pẹ̀lú àwọn lábáwá kí ló kún ẹ pẹ̀lú tí àwọn lábáwá sọ àwọn lábáwá ní kò má lò kí n tiẹ̀ pẹ̀lú tiwọn kí ló kún ẹ pẹ̀lú táwọn lábáwá sọ lábáwá ló sọ pé kẹ́ má lò kí n tiẹ̀ pẹ̀lú wọn ìwọ jẹ́ lábáwá ìwọ jẹ́ lábáwá kí n tiẹ̀ pẹ̀lú lábáwá kí ni ṣe sí tiẹ̀ pẹ̀lú àwọn lábáwá kí ló kún ẹ pẹ̀lú táwọn lábáwá sọ kí ló kún ẹ pẹ̀lú lábáwá sọ̀rọ̀ kan ìwọ náà wọ́n fẹ́ máa tẹ̀lé o ní làákàyè lórí fi lábáwá lẹ̀ kó tẹ̀lé táwa sọ fún ẹ ìtumọ̀ ẹ nìyẹn o tó bá ní làákàyè lórí torí ẹ bá pé ìtumọ̀ ẹ nìyẹn o ntàrà mọ́mọ́ sọ fi ilẹ̀ kó tẹ̀lé ti wá ìtumọ̀ ẹ nìyẹn o ntọ́lọ́hún sọ fi ilẹ̀ kó tẹ̀lé ti wá ìtumọ̀ ẹ nìyẹn o ìwọ́tọ̀ pọ̀lọ́bá wa ń dùn ìwọ́tọ̀ pọ̀lọ́bá wa ń dùn torí ẹ̀ wá pé tó mọ tó ń ṣe tó bá ní làákàyè lórí tuntun gbọ́ jẹ́ tuntun dápadà kí ni ṣe sí yín pẹ̀lú àwọn lárúbáwá tuntun gbọ́ ìlàkàyè apẹ́ǹsì. àbí ọdẹ tí ó wà núgbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀ tó fi di pé ẹ̀dẹ́ ènìyàn wá bá wọ́n di méjì wọ́n di mẹ́ta ṣé bí àwọn agbára kan ni wọ́n lò. ṣùgbọ́n gbogbo agbára ti wá di tí ò dáa mọ́. ṣé wá di tí ò dáa mọ́. ìyá tí ó jẹ lómi ń jẹ nǹkan mi lọ́wọ́ ni o. ṣó ń gbọ́ ìyá tó máa jẹ́ oúnjẹ kan mi lọ́wọ́ ni ṣe gbọ́ lẹ́nu àbá tó bá da ògùn ẹnu ìyá tó máa jẹ́ tó bá lọ ṣe ṣìdògùn ẹnu ìyá tó máa jẹ́ oúnjẹ kan mi lọ́wọ́ ni ìwọ dánwò kó dògùn ẹnu ìtumọ̀ ẹ̀ nìyẹn má da ògùn ẹnu o ànábì ní ẹ̀dògùn nù bàbá ní má dàánù o ṣé títọ́ ọlọ́run ní ká tẹ̀lé àbí ká tẹ̀lé tá a fà tó sọ pé ká má dògùn nù èwo ní ká tẹ̀lé ẹ̀yin onílàkàyè ṣé tí bàbá sọ ní ká tẹ̀lé ní àbí ká tẹ̀lé ní táwọn mọ̀mọ́ sọ ọlọ́run ló ní àtiwùlá wá àtiwù rasul wà ululi amúrì minkum fàyíntánà zátún fi ṣéyìn fárọ̀dù ilá aláì wà rasuli ọlọ́run ní àtiwùlá ẹ̀tẹ̀lẹ́ ọlọ́run wà rasuli ẹ̀tẹ̀lẹ́ ànábì fàyíntánà zátún fi ṣéyìn tọ́rọ̀ bá ti di fàǹfà láàrin yín tẹ́ bá ti di pé àwọn àfa yín ti ń ṣẹbọ wọ́n ti dẹlẹ́bọ wọ́n ti ya wèrè orí wọ́n ti ń burú fárọ̀dù ilá aláì wà rasuli ẹ̀dá gbogbo ọ̀rọ̀ tẹ́jọ́ ń fà ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀dá padà sọ́dọ̀ ànábì ọlọ́run ló sọ bẹ́ẹ̀. bọ wọ́n ní ẹ má ṣe bọ ọlọ́run ò ṣe kí ni o ọlọ́run ò fẹ́ bọ ṣùgbọ́n ní kẹ́ má ṣe àmsà kákù bàbá ní kẹ́ má ṣe bọ bàbá tó ní ẹ má ṣe bọ ṣáwọn ọmọ tó ń pè lẹ́bọ ẹlòmíràn ni ó ní di àgbà fáàlẹ̀ yorùbá ní kàn wá mọ tó ń pè lẹ́bọ ó dákọ̀ mọ́ ni máa play voice yìí tó kù ni ìyẹn ló máa pay wa voice la máa play a máa play voice ni níbi tí ìyẹn voice la máa play bàbá ní ẹ má ṣe bọ torí pé íńtánẹ́ẹ̀tì yẹn íńtánẹ́ẹ̀tì fẹ́ máa ṣe slow ó dẹ̀ máa fẹ́ affect system wa mi fẹ́ kó affect system wa torí mo connect laptop papọ̀ gbogbo ẹ̀ ni mo combine pọ̀ ó fẹ́ affect system wa mi fẹ́ kó affect system wa bàbá ní ẹ má ṣe bọ ọlọ́run ò fẹ́ bọ ohun tí bàbá sọ nìyẹn kí ló dé system wa kí ló dé tó ń ṣe lẹ̀ o
mò ń bọ̀ o íńtánẹ́ẹ̀tì máa tán o olóko máa kú ni o íńtánẹ́ẹ̀tì ló ń ṣe bẹ́ẹ̀ o bàbá náà lọ́wọ́ ò fẹ́ bọ́ ọ́nà lọ́wọ́ ò fẹ́ bọ́ ok àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n náà lọ́wọ́ ò fẹ́ bọ́ ṣùgbọ́n ní kẹ́ má ṣe amsa kaku aláwọ̀ yasu kẹ́ má ṣe amsa kaku aláwọ̀ yasu wọ́n náà lọ́wọ́ ò fẹ́ bọ́ nítorí bàbá sọ ni mò ń sọ o mò ń kó ti bàbá ni o mò ń kó ti bàbá ni o sísẹ́mù yìí lálẹ́ yìí ṣé orí sísẹ́mù yìí ló wá mú mi báyìí lálẹ́ yìí ta ló ń ṣe wọ́nranwọ̀nran tẹ́ ń pe admin fún íńtánẹ́ẹ̀tì ló ń ṣe wọ́nranwọ̀nran o tí íńtánẹ́ẹ̀tì ẹ̀ bá tún kọ́ntínú láti máa ṣe bẹ́ẹ̀ ẹ má bínú torí ọlọ́run íńtánẹ́ẹ̀tì yẹn ṣe jágàjàgà ni anyway ó dà pé ó tún ti dúró díẹ̀ ìbílẹ̀ àìsè ó dà pé ó tún ti dúró díẹ̀ tí ò bá wá dúró ń sìn àwa switch kí ló dé ó dà pé ó tún ti dúró díẹ̀ báyìí ń sìn ó dàbẹ́ nípa íńtánẹ́ẹ̀tì yẹn ò gbádùn tó íńtánẹ́ẹ̀tì yẹn ò gbádùn ni kò ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́pọ́n flag wọn flag kankan o kò sẹ́ni tó flag wa nẹ́tíwọ́ọ̀kì wa ni ò dáa látọ̀dọ̀ tí wá ń bí ó dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn flag ni wọn flag wa ẹ̀mẹ́fà wọn ní flag ńlẹ̀ kò sẹ́ni tó flag wa rárá nẹ́tíwọ́ọ̀kì wa ló ń ṣe wọ́nranwọ̀nran bẹ́ẹ̀ kò sẹ́ni tó flag wa kọ̀ọ̀kan ẹ má jà parọ́ táwọn ẹlẹ́ni ò ṣe fún wa tí ò ṣe mọ́ wa ẹ má jà parọ́ ẹ̀ mọ́ wọn wọ́n flag wa náà ẹlòmíràn ní àkílódé kí ni mo ṣe fún yín ẹ jẹ́ kí mi náà ṣe wá sí tèmi ẹ̀ lórí ti ẹ̀rù lórí ti ẹ̀rù kò sẹ́ni tó ń dà wá láàmú nẹ́tíwọ́ọ̀kì wa ni ò dá àwa mọ̀ pé tálẹ̀tì wa ni ò gbádùn àwọn òrí ti ẹ̀yàn kò rí ti wá rò àwa ń ṣe tiwa àwọn náà ṣe tiwọn ni tálẹ̀tì wa ni ò dá àwa mọ̀ pé tálẹ̀tì wa ò ṣe kí ni kò gbádùn kọ̀nfàmù ni a mọ̀ pé kò gbádùn. nẹ́tíwọ̀kì yẹn ló kàn ṣe ló kàn daṣẹ́ lẹ́bàá yìí kí ló dé Mr Network àbáwọn afẹ́ ẹlẹ́bọ̀ ti fún ẹ lówó ni àbáwọn afẹ́ ẹlẹ́bọ̀ ti lọ bribe nẹ́tíwọ̀kì ni network provider pé báwa lù pa lù íńtánẹ́ẹ̀tì pa kò possible wọn wà bribeable ẹ̀yin afẹ́ ẹlẹ́bọ ẹ lè bribe àwọn ní nẹ́tíwọ̀kì ń ta gbọ́ ni pé wọn wà bribeable nẹ́tíwọ̀kì yìí ni ò gbádùn lálẹ́ yìí tí íńtánẹ́ẹ̀tì yẹn ò bá da ta ni bọ̀bọ̀ tó ń kọ kínní yìí ta ni bọ̀bọ̀ tó ń kọ kínní íńtánẹ́ẹ̀tì yẹn ni ò da.